Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 11 títí dé 18. Ó kà báyìí: ṣùgbọ́n Màríà dúró létí ibojì lóde, ó ń sọkún. Bí ó ti ń sọkún, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀, ó sì wo inú ibojì, ó sì kíyèsí àwọn áńgẹ́lì méjì aláṣọ funfun. Wọ́n jókòó, ọ̀kan níhà orí àti ọ̀kan níhà ẹsẹ̀, níbi tí òkú Jésù gbé ti sùn sí. Wọ́n sì wí fún un pé, obìnrin yìí, èéṣe tí ìwọ fi ń sọkún? Ó sì wí fún wọn pé, nítorí tí wọ́n ti gbé Olúwa mi, èmi kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. Nígbà tí ó sì ti wí èyí tán, ó yí padà, ó sì rí Jésù dúró, kò sì mọ̀ pé Jésù ni. Jésù wí fún un pé, obìnrin yìí, èéṣe tí ìwọ fi ń sọkún? Ta ni ìwọ ń wá? Òun ṣe bí olùṣọ́gbà ní í ṣe. Ó wí fún un pé, alàgbà, bí ìwọ bá ti gbé e kúrò níhìn yìí, sọ ibi tí ìwọ tẹ́ ẹ sí fún mi, èmi yóò sì gbé e kúrò. Jésù wí fún un pé, Màríà. Ó sì yí padà, ó wí fún un ní èdè Hébérù pé, Rábónì, èyí tí ó túmọ̀ sí olùkọ́. Jésù wí fún un pé, má ṣe fi ọwọ́ kàn mí, nítorí tí èmi kò tíì gòkè lọ sí ọ̀dọ̀ bàbá mi, ṣùgbọ́n lọ sí ọ̀dọ̀ àwọn arákùnrin mi. Sì wí fún wọn pé, èmi ń gòkè lọ sí ọ̀dọ̀ bàbá mi àti bàbá yín, àti sí ọ̀dọ̀ Ọlọ́run mi àti Ọlọ́run yín. Màríà Magdalene wá, ó sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, òun ti rí Olúwa, àti pé ó sì ti fi nǹkan wọ̀nyí fún un. Olúwa sọ ẹkún di ẹ̀rín. Lẹ́yìn ọjọ́ kẹta tí a ti sin òkú Jésù, Màríà Magdalene wá sí ibojì Jésù. Nínú ìbànújẹ́, kò kúrò ní etí ibojì. Ìbànújẹ́ kò jẹ́ kí ó dá Jésù mọ̀ nígbà tí ó rí i. Níkẹyìn, Jésù fi ara rẹ̀ hàn án. Ṣáájú ìfarahàn yìí, Màríà ti fi Jésù pé ẹni tí kìí ṣe. Ó ṣe bí olùṣọ́gbà ní Jésù. Nígbà tí Jésù pe Màríà ní orúkọ, ó dá Jésù mọ̀. Lọ́gán ìbànújẹ́ dópin, ẹkún rẹ̀ dópin. Ìbànújẹ́ wo ni kò jẹ́ kí o ríran dáradára? Ìbànújẹ́ wo ló gbé Jésù pamọ́ kúrò lójú rẹ tí o kò fi dá a mọ̀? Ìfẹ́ tí Màríà ní àti ìgbàgbọ́ ààyè rẹ̀ nínú Jésù ni ó fi ń wá Jésù kiri. Òkú Jésù ni Màríà Magdalene ń wá kiri, ṣùgbọ́n alààyè Jésù ni ó bá pàdé ní ìkẹyìn. Irú ìfẹ́ wo lo ní sí Jésù? Ǹjẹ́ Jésù rí ààyè láti máa gbé nínú ọkàn rẹ? Àdúrà: Olúwa, nínú ohun gbogbo, jọ̀wọ́ sọ ẹkún mi di ẹ̀rín. Àmín.